àǹtí mi Bukky Haram ẹ mà kọjọ́ mẹ́ta òótọ́ mà ní mo mà dọ́dọ̀ Bolivie sí mo bá rí i pé ibo lẹ wà ṣé kò sí àtọjọ́ tí ọwọ́ àwọn agbófinró tí wọ́n náà láti ṣe kinní yẹn fún yín àtọjọ́ yẹn lẹ̀rù ti ń bá yín àti wá sórí social àtọjọ́ yẹn lẹ̀rù ti ń bá yín láti wá sórí social media àti Bukky Haram ṣé kò sí ṣàlàáfíà lẹ wà èmi béèrè yín mo béèrè yín ẹ wò mo béèrè yín o tó bá yẹ bá sọ pé wọn ò béèrè yín èmi béèrè yín o I swear mo béèrè yín o ṣàlàáfíà lẹ ṣáà wà ṣàṣẹyẹ kí wọn tún ti gbé yín ẹ kó ọmọ wọnú ọlá ọmọ burúkú ni kó tó mọ nǹkan tó ṣẹlẹ̀ á ti píìkì gbogbo yín up á ti píìkì yín up lẹ́yọ̀ kọ̀ọ̀kan ọmọ burúkú ni wọ́n ní Ṣèyí Tinubu ló ń fẹ́ ẹ̀yin wá lọ yọnu sí èèyàn tó ń fẹ́ Ṣèyí Tinubu èmi ò sí bẹ́ẹ̀ o ìṣílẹ̀ o èmi ò kọjá àyà ara mi mo ṣe wà yìí ẹ̀yin náà lẹ gbé wá pé èèyàn tó ń fẹ́ ní àwọn ò mọ nǹkan kan ẹ dẹ̀ mọ̀ pé èèyàn tó ń fẹ́ nìyẹn ẹ wá lọ ń ganu sí lókè lọ́rùn Ọlọ́run ṣàánú wa èèyàn tó bá ti ẹ̀rí kó fẹ́ òun ló mọ̀ but mo ń sọ fún everybody avoid ọmọ wọnú ọlá by all means ojú wọn ní ṣẹ́rí òwe Yorùbá tó sọ pé èèyàn tó bá fojú àná wò ẹ̀bọra máa bọ́ láṣọ wọnú ọlá gangan lòwe yẹn bá wí ojú àná lẹ sì fi ń wò látọjọ́ tó ti píìkì yàn ẹ rí pé ara yín wálẹ̀ ṣé ó dàbẹ́ ni pé ẹ dà ẹ domira ara tèmi gan balẹ̀ on your behalf èmi kẹ̀ ṣàlàáfíà lẹ ṣáà wà mo miss yín honestly and nǹkan about 2 days ago mo rí Omowunmi ibi tí mò ń lọ gangan nìyẹn gbogbo eléyìí tá a kọ́kọ́ sọ yẹn a kọ́kọ́ fi ṣe understand mo rí Omowunmi tó ń bá queen of Afrobeat tó bá ń ṣe content orin ẹ̀ ṣé béèrè ò fàjà mi ìṣàbòsí o mi ò níwájú Ọlọ́run àtèèyàn mi ìṣàbòsí ẹ má pè mí lálábòsí ìbéèrè mo fẹ́ béèrè ṣe mọ̀ pé ẹ sọ fún wa pé kí ọdún ìka tó mú àárín ọdún yìí Omowunmi máa fòṣọlẹ́ ò máa kú àǹtí Bukky a ti wà ní 7th week àǹtí Bukky ṣé kìí ṣe pé Tiwa Savage ló pa Mohbad nsìn torí a rí Tiwa Savage tó ń jó pẹ̀lú Omowunmi because èmi ń expect show kan tẹ́ máa ṣe tẹ́ máa líǹkì méjèèjì pọ̀ ṣe mọ bí Lizzy ṣe máa ń líǹkì gbogbo ẹ̀ pọ̀ yẹn ṣé ìṣe pé Tiwa Savage ó wà nulẹ̀ about 40 hours 26 hours kí Mohbad tó kú ó mọ̀ ń pa ẹ̀ òun ló bá wọn palẹ̀ òkú mọ́ mo ní kí n sọ fún yín o in case ẹ bá reason lọ sí gbogbo bẹ̀ yẹn èmi ń reason fún yín ṣe mọ̀ pé ẹ ti gbá wa ẹ dẹ̀ ní ìdí content burúkú ẹ fẹ́ wá gbowó mi wọn náà ti sùn yín wọn ní àwọn tó gánà ayé ti fi presidential wọn ti fi gbé yín lọ court tọ́mádé tí táwọn presidential bá ti gbé yín lọ court ta ló fẹ́ gbà ẹ́ là mi ì tí mọ̀ o so wọ́n ní ṣe mọ̀ pé ẹ ní ìdí content nsìn and ọ̀rọ̀ Omowunmi mo wá ní kí bá yín sáré create ẹ pé ṣé ìṣe pé Tiwa Savage mọ̀ ń pa ikú Mohbad tẹ́ ẹ̀ bá ronú lọ síbẹ̀ mo fún yín ní kílíkì sí báyìí pé Omowunmi ló lọ ń jó ń sìn ọkọ ẹ̀ wà ní mọ́ṣúárì Omowunmi lọ ń jó ó lọ ń jó mo ní ká dáadáa mi tẹ̀ mọ́ yẹn ọmọ náà ọmọ ọgbà dáadáa ó dẹ̀ wà ọmọdé òǹdó ọlọ́ ọmọ yẹn she's all rounder talent so àti Bukky ojú òun lè máa jáde ẹ wá bá wa fọwọ́ Omowunmi jẹ ẹ wá bá wa fún Omowunmi òun ló ń dá justice for Mohbad òun ló ń dá dúró òun ló ń dá justice ṣe ti rí àwọn connections Omowunmi ní ìsìn ó mọ gbogbo pólíìsì Nàìjíríà ó bribe gbogbo ọlọ́pàá Nàìjíríà ó bribe gbogbo judges Nàìjíríà ó bribe lórí DNA court gan ó bribe dé gbogbo hospital ó tún ti ń bribe Tiwa Savage sí ní ìmọ̀pọ̀ Omowunmi ń lówó tó yẹn àti Bukky ẹ jáde sí ọ̀rọ̀ yìí ẹ má fojú lásán wo ọ̀rọ̀ yìí o ọmọ yẹn wà connected àwọn tó ń sponsor Omowunmi ń gbọ́ngàn ní Tiwa Savage
ẹ̀yin èèyàn, are you connecting? Am I communicating? Àwọn tó ń sponsor, am I communicating? Àwọn tó ń sponsor, ẹ lọ ganu Tiwa Savage ni, ẹ jẹ́ ẹ wò ẹ fracalize Tiwa Savage, òun ló pa Mohbad. Ẹ máa ní ọ̀rẹ́ orílẹ̀ máa pè Tiwa Savage ló pa Mohbad, ó wà ń bẹ́ẹ̀ 20 hours about 2 hours kí Mohbad tó kú, òun ló fi nǹkan ló fi yín ẹ wò ó slash ọ̀fun ẹ̀ báyìí Tiwa Savage ni tẹ́ bá lọ wò dáadáa. Ẹ̀yin èèyàn ẹ̀ kì í connect àti Bukky, ẹ má wọrí iṣẹ́ tẹ́ ẹ fẹ́ jẹ yẹn máa bá yín jẹ dáadáa, àbí ṣó yẹ kó máa jó ṣé jó ló wá kọ Wùmí kú àbẹ́ẹ̀rí Wùmí ò ní sí jù, ṣó yẹ kó máa jó Mohbad wà ní mọ́ṣúárì Wùmí ló ń jó sí orin tó ń trend, ṣé ijó ló yẹ kó máa jó? Nígbà táti Bukky bá jáde sí ó máa ṣe fatafata ẹjọ́ problem tèmi wà ní ni pé bàbá Mohbad tó ń ṣe tún sọ nígbà tó ọmọ ẹ̀ kú báwo la ṣe fẹ́ jọ́jú bàbá Mohbad tó ń ṣe tún sọ tó tún lo bleaching cream wọn ti ẹ̀rọ wọ́n ra cream wọ́n sí kò sí kó fọ́ mi mọ́ Mohbad ti ṣì ó ti ṣì ọlọ́run Wùmí wà lọ ń jó ó lọ ń ta aṣọ àwọn aṣọ tó fáìn ń ta wig, ṣó yẹ kó máa jó, ṣó yẹ kó ṣèbó yẹ kó máa kékeré ní pé Mohbad ti kú wọn tí ṣèbó yẹ kó máa sunkún káàkiri, ó wà lọ ń jó kò rí DNA ṣe o, kò rí DNA ṣe o, ó lọ ń jó pẹ̀lú Tiwa Savage ó ga o, ó disappoint mi o. Ṣó yẹ kó jẹ́ kí Wùmí dónú fídíò, ṣó yẹ kó jẹ́ kí Wùmí ṣó dáàtì Bukky fẹ́ ṣe tán lè máa rántí àti ṣe àbí kẹ́rù máa bà wọ́n, èmi máa bá yín ṣe ẹ má wọrí. Tiwa Savage ló pa Mohbad, gbàgbé òun ni ò jẹ́ ká rí justice for Mohbad, òun ló ní kán lọ wú òkú Mohbad, àwọn ló ń pọ̀ sẹ́yìn Wùmí bí eléyìí. Bẹ́ẹ̀ ni torí tí ò bá ṣe bẹ́ẹ̀ báwo ni Tiwa Savage máa sọ pé kí Wùmí kó wá jó fún kọ́ńtẹ́ǹtì o àti Bukky gbogbo nǹkan tẹ̀ sọ láti ọjọ́ yìí ó ṣe yé mi ní tẹ́lẹ̀ mo rò pé ń parọ́, nísìnyí báyìí mo ti wá rí clearly wípé àwọn tó ń support ọmọdé yìí ní ìtọ́jẹ́ kó ṣe DNA, àwọn tó ń support ọmọ yìí ní ẹ jáde o bá ṣe máa wá ṣe ọ̀rọ̀ Tiwa Savage yẹn báyìí òun ni mo ṣe ń rò kí la máa ṣe fún ẹ wò pé Tiwa Savage ó gánú ayé tó bá gbé wa wọ́n lè má roku wa o ṣèbí tó má tẹ̀ gbé ẹ dé court wọ́n máa gbé wọn ní rí ẹ, so báwo la ṣe fẹ́ ṣe so that ní kó bára wa lórí ọ̀rọ̀ Tiwa Savage àti Omowunmi yìí sí mi torí gbogbo yẹn dákẹ́ ẹ pa lọ́lọ́. These women they know what is going on, they understand. The society bullies a widow. Tiwa Savage has been a single mother for a long time. Reason tí àṣírí Tiwa fi bò being a single mother ni pé Ọlọ́run gbàdúrà owó wà lọ́wọ́ ẹ̀. Now imagine Omowunmi tí ò ní nǹkan kan. And bẹ́ẹ̀ náà source of provider ẹ̀ ikú pa ẹ tún wá gbógun tì ẹ tún fẹ́ pàdánù. Ṣé tẹ bá pa Omowunmi ta ṣé ẹ̀yin lẹ fẹ́ tọ́jú Liam ni because I don't want ibẹ̀ mo máa ń confuse sí. Tẹ bá pa Omowunmi lẹ́ni tí àti Bukky kígbe fatafata ń jọ yẹn pé ó yẹ kó kú ni ó gbọ́dọ̀ kú ni, ṣé ẹ fẹ́ tọ́jú ẹ̀yin lẹ máa tọ́jú ẹ̀yin lẹ fẹ́ ṣe DNA fún Liam because I don't understand. Mélòó ló kú fún bàbá Mohbad lórílẹ̀‐èdè alàyè tó fi wá rò pé ọmọ kékeré ni kó máa fi rúbọ ìgbà tó Omowunmi sọ kinní kan pé ẹ lè pa Liam bẹ́ẹ̀ ṣe pa Mohbad. I understand. Ṣé látijọ́ tí Mohbad ti kú bàbá Mohbad kan ló ń lépa ọmọ ọlọ́mọ Liam káàkiri tí ò jẹ́ kọ́mọ yẹn nísìn. Bàbá Mohbad kan ló ń lépa Liam tó ń gbé ìyá ẹ̀ lọ síbí wọ́n lọ síbí tí ò jẹ́ kọ́mọ ọlọ́mọ kó fi ìfọ̀kànbalẹ̀ tọ́jú ọmọ ẹ̀. Bàbá ò sí ń bẹ̀ mọ́ ẹ tún fẹ́ pin ìyá lẹ́mìí sórí yín burú ni. Tí ẹ bọ́ ọmọ kékeré yẹn bébí màní nígbà tí bàbá ẹ̀ ṣaláìsí tí ẹ bá rò ó pé òkè ó yá kí láti gbóhùn tí ẹ ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní dá donation for Omowunmi kó tiẹ̀ rí nǹkan ṣe ìgbà yẹn VDM jáde VDM kọ́ ló ń tọrọ owó lẹ́nìí and everything was stopped.
that girl literally has nothing because Mohbad doesn't have anything. Will it bẹ́ẹ̀ Mohbad fẹ́ parẹ́ fún ṣé wọ́n kó lẹ́ni? So kí ni Wùmí àti Liam ń jẹ up to this time? Ẹ̀yin dẹ̀ rèé gbogbo owó náà ti dá fún yín ẹ gba GoFundMe ṣé mo yẹ tẹ́ ẹ gbà in pounds ṣé pounds ni àbí dollar ní GoFundMe gbà yẹn torí I paid in dollars. Tẹ́ ẹ sọ pé ẹ fi ń wá justice wá autopsy wá toxicology irọ́ káàkiri àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ gbogbo yín ṣe àpapín ni. Gbogbo yín ṣe àpapín. Tiwa has been in that situation but because she has already built herself so it was easy for her. But Omowunmi ọmọ kékeré ni ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀. Tó dábàá wọn jáde sí ẹ máa bẹ̀rẹ̀ sí ní búlì tiwa ẹ wo jẹ́ sọ fún yín àti Bukky ṣé mo pẹ́ ṣì ní court case pẹ̀lú Elégùṣì ẹ ṣì ní court case pẹ̀lú Ọmọwọnúọlá. Ẹ má rò pé àfi tẹ́ bá fẹ́ fi ẹ̀mí yín tàfàlà lẹ́tọ́ fẹ́ lọ ganu sí Tiwa Savage sẹ́ẹ̀tì àwọn Wizkid Davido nìyẹn àlọ́ lámilámi ẹnìkan ò rábọ̀ ẹ̀ ṣe rí pé Tiwọnúọlá ṣe mọ̀ pé wọ́n gbé yín lọ wọ́n gbé yín this time ẹ̀ ní padà o ẹ̀ ní dé láyọ̀ o. Àǹtí Bukky èèyàn tí mọ́tò tí tírélà Dangote bá gbá kọ́ ló máa mú nọ́mbà ẹ̀ ní dé ẹ máa rún ẹ̀ ní rún sínú ẹ máa rún síta pieces báyìí náà máa ṣàlára yín. Tẹ́ bá jáde tẹ́ sọ pé fọwọ́ búlì Tiwa Savage torí pé ó feature Omowunmi ẹ máa rò pé nǹkan tẹ́ ṣe nígbà tí Ìyábọ̀ yẹn lẹ́fẹ̀ẹ́ ṣe. Tẹ́ ń búlì Ìyábọ̀ torí pé ó feature Omowunmi nínú Return of Eyinku. Tẹ́ bá try ẹ̀ pẹ̀lú Tiwa Savage ẹnu yín máa kan ni. Àǹtí Bukky ṣé o mọ̀ pé òkúkú da náà tẹ́lẹ̀ pẹ̀lú owó skincare tó ń lò ó dá Ọlọ́run fi ìyá beauty jẹ wá imagine ìgbà tó ń bá kọ́kọ́ gbàgbé ẹ̀sẹ̀ wọn bó o ṣe máa ṣì ó wà nílé òṣèwọ̀n ní gbogbo orí ẹ̀ ti funfun bẹ́ẹ̀ tó bá wá tí ẹ̀sẹ̀ wọn tó gbàgbé ẹ̀sẹ̀ wọn Ọlọ́run ló mọ bó ṣe máa rí. Àwọn ilé wọn ní owó lọ́wọ́ láti bẹ́ẹ̀ fi ṣẹjọ́ ṣé o mọ̀ pé ìwọ náà tẹ́lẹ̀ wọ́n ń ṣọ́ ẹ o ò lè dé Nàìjíríà mọ́ o ti di mọ̀mọ́ wọn lókè lọ mọ̀mọ́ tó sọ pé abẹ́ ẹ̀ rún ẹjọ́ ṣé lóòótọ́ o ti di mọ̀mọ́ wọn lókè lọ́hùn tó jẹ́ pé ọwọ́ òsì báyìí ló fi ń júwèé lè bàbẹ́. So bó ṣe wà yìí tó bá lọ yájú sí àwọn tí ò yá kó o yájú sí my darling wàá jẹ bàbá ńlá ìyá àyà má jẹ́ o ìyá á jẹ́ kí n ṣe kékeré òun ni mò ń sọ fún ẹ sí pé sórí Omowunmi she's God's child. Ọlọ́run ni òpó ọmọbìnrin yẹn tó bá fi lé ẹ̀yin olórí burúkú yìí lọ́wọ́ ẹ̀yin tó jẹ́ pé tiyín gan ẹ̀rí wòye tó máa fi lé yín lọ́wọ́ ẹ ti pọmọ lọ́mọ dànù torí pé ẹ fẹ́ fi gbá revenge bóyá ẹ̀yin ilẹ̀ revenge ni o I don't even understand ẹ ṣe law ẹ mọ criminology orí social media rẹ ti máa fọ́tọ̀ bíi pé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ tún sínú ilé ìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ so why would we believe you that you know anything about what happened to Mohbad? You are just framing everything in your head bíi pé yàn kọ script for film. Tó bá yájú sí Tiwa tó bá rò pé ó fẹ́ fi Tiwa kọ́ bọ́dì àwọn eléyìí wọ́n á gbé private jet àwọn kì í wọ commercial airline o àwọn abá ẹ nílùú tó wà sórí bí ọjọ́ tí kí ló ń porúkọ ẹ̀kú di risky tó lọ yọnu sí kinní bí báyìí Tiglam Dr. Tiglam that very pretty young woman ẹ̀rí bó ṣe gbé private jet ló gbé lọ private jet tó lọ ká Kudi mọ́lé Kudi press sọ pé I retract my daddy is a lawyer ìwọ́dẹ̀ rèé ẹni tí ò bá ní kíní kò bá wọn dégbò ẹ̀yìn ó ní bàbá tó lè lọ́ọ̀yà o lọ́mọ kan tó yàn tó yanjú kan tó bá lọ yájú sí Tiwa Savage mo tètè ń gé ẹ̀ lọ́hùn sí tó bá lọ yájú sí Tiwa Savage wàá kàn balẹ̀ ń kulẹ̀ ẹ̀ báyìí wàá bá pò nǹkan tó máa fi wọ́n máa so orí ẹ̀ ṣọ́mọ tó bá fẹ́ so oògùn ògúnfe mọ́ ẹsẹ̀ mọ́ ọwọ́ mọ́ ọrùn tó bá fẹ́ pa ògúnfe bó ṣe máa bọ́ńdù ẹ̀ nìyẹn tó máa ká ẹ lúbúlúbú báyìí tó máa ju ẹsẹ̀ wọn níbẹ̀ náà máa gbàgbé ẹsẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gbádùn ọmọlọ́mọ ẹ̀dẹ̀bí tiyín ló ń ṣẹ̀wọ̀n mọ́ yín lójú yẹn tiyín ló ń ṣẹ̀wọ̀n yẹn ẹ̀dẹ̀ fẹ́ pàdánù kẹ́ ẹ rí báyìí èrò ní tiyín ṣíṣe ní tọ́lọ́ ẹ wo nǹkan tọ́lọ́ bá ń ṣe nínú ayé Omowunmi
Look at her today. No be the same Omowunmi tẹ́ fẹ́ bayé ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ tẹ́ ń bully lójoojúmọ́ just because you feel like kì í ṣe pé you know the truth o, you feel like this is what happened. Tẹ́ ń bully ọmọ ọlọ́mọ àti Kàrímọ́ onípọ̀mọ́ olóbòrìnrún tóun náà bẹ̀rẹ̀ sí ní torí pé wọn ò fún òun níṣẹ́ ẹ̀ wọn ò carry òun along. That is why you hate your sister. To throw her to the enemy. To wá ń ṣe ségesège. Ẹ lọ yájú sí Tiwa Savage ǹsẹ̀. Ibẹ̀ náà ti máa ẹ wò ibẹ̀ níṣòro máa gbà wọnú ayé yín. Àwọn yẹn wò. Tó bá sọ pé òun wá àwọn tó gánú ayé. Mo tún bẹ́rí fáwọn tó ń kọrin fún Queen. Wọ́n sọ fún yàn. Ṣé o mọ̀ pé UK yẹn gangan ni kò sí inú àti ta UK tí kíní ò mọ̀ ìyẹn Tiwa Savage ibẹ̀ làwọn yẹn ti grow up dáadáa. So àti mú ẹ ṣínkún báyìí náà máa mú ẹ. Kò sí nǹkan tó máa lè gbà ẹ́ là. Ìwọ ló máa yájú kiri. Bí wọ́n pé wèrè ni ẹni. Ìwọ ló máa yájú kiri má wọ̀rẹ́. Ẹ ṣábà mi kí ẹni kó padà kó wá ṣe show of shame fún wa o. Torí mo mọ̀ pé lè kò ní jẹ́ kó slide.